La Funke, my number one. Thanks for bringing this film on Netflix. Torí wàláì mi enjoy ìgbà tí mo lọ wo cinema. Ariwo àtẹkùn ò jẹ́ enjoy àwọn èèyàn kan ń ṣe. Ó dàbí kí n máa rewind àwọn ibìkan but eléyìí mo lè rewind, mo lè fast forward, mo lè tuntun wo. Mo ti wo ní sí Ọlọ́run ló mọ iye ìgbà. Mi dey wá believe pé at every time tí mo bá wo fíìmù yẹn ni mo lómi yọ lójú mi. It's actually deep. Èèyàn ò lè kọ́rù fíìmù yìí kẹ́ ní kó behave normal. Funke Akindele kò kọ fíìmù yìí lásán. Ó gba nǹkan kọjá kọ fíìmù. Ẹ̀yin èèyàn wa jẹ́ ti gbọ́ nǹkan tí arábìnrin yìí tó sọ nípa fíìmù Funke Akindele behind the scene. Ṣé ti gbọ́ nǹkan tí ó sọ níbẹ̀? Ẹ jẹ́ ká fi ara balẹ̀ gbọ́ nǹkan tí arábìnrin yìí tó sọ nínú fíìmù behind the scene. Ó ti yá. This film is beyond human reasoning. Ìlàkọjá kan wà ńbẹ̀ tó fi ríṣì àwọn ènìyàn dáadáa. O ò lè kọ́rù fíìmù yìí kéèyàn jọ ẹ lójúmọ́. 16. O ti set boundaries nínú ọpọlọ ẹ towards àwọn èèyàn. Gbogbo fẹ́fẹ́ rí ti àwọn èèyàn ò lè kó jẹ mọ́. Ó máa máa wẹ̀ àwọn èèyàn beyond physical eyes ni. I'm telling you, for her to kind of write this film. Thank God pàdé sọ̀rọ̀ nípa ẹ̀ nísìn because apparently àwọn èèyàn ní free access láti wò lórí Netflix because everybody kan ló lọ sí cinema. Betrayal when it comes from people that are closest to you, your family, your so-called best friends. Ó máa ń dùn yàn gan. Mo dẹ̀ máa ń sọ nǹkan kan nínú ọmọ ìyá èèyàn. Gbogbo ọmọ ìyá kọ́ ló nífẹ̀ẹ́ èèyàn o. Èèyàn máa ń ní best friend nínú ọmọ ìyá. Best friend àmútọ̀run wa tó yẹ pé pẹ̀lú gbogbo flaws ẹ ló ń kọ́ máa láìkẹ́ ó máa gbà tiẹ̀ lójú ẹ lẹ́yìn ẹ ó máa jà fún ẹni. Kádàní wáyé má jà kúkú òjijì kó tó di pé àmẹ́ni tó fẹ́ wa. Wọ́n ní ká ṣe bí ẹni kú òun ní pé ṣe bí ẹni pé nǹkan kan ṣe é kó tẹ̀ mẹ́ni tó máa sunkún ẹ̀. Ambulance àti àwọn èèyàn máa ti já sí gan sí yẹn. Tó yẹ pé tó bá ṣe bí ẹni kú gan lára gan wá dúró tí àwọn ènìyàn tó máa padà pa ẹ́. Kí ló dé táyé ṣe wá ń wicked to this level? Set boundaries nínú ọpọlọ ẹ̀ kó má bàa lọ ní problem. Honestly. Àwọn nǹkan báyìí tó bá ń ṣẹlẹ̀ lóòrèkóòrè sáwọn èèyàn kan ó máa jẹ́ kí èèyàn máa wò pé ṣé ilé ayé yìí ṣá ṣé dẹ̀ rí kíní fíìmù yìí àti rírí ayé yìí kò lè yéèyàn age ló máa ń jẹ́ kó yéèyàn ó ní level tí èèyàn máa rìn nínú ayé láti mọ̀ ṣe ènìyàn gbogbo wa láti gbàbẹ̀ kọjá tó jẹ́ pé you still betrayal, you still be loving people, be sucking up to going out of your way to do things for friends and family. Most of us ló ti gbàbẹ̀ kọjá. And at the end of the day, a lot of our empaths, àgàgà tó wá tó jẹ́ tó wà empathetic in nature, wọ́n lè stop orí. Oh, bá fẹ́ preach fún wọn pa, they can't get it off their mind. Àfi tó bá put ara wọn through àwọn testify. Torí pé they actually created to be family orientated. Wọ́n máa ń live for ẹbí ni. Tó ọ̀bá tí rí betrayal tó hit wọn hard, wọ́n reset brain. Tó bá tún wá dé reset brain pẹ̀lú alágún yòó ni pé kọ́ máa ṣoore wọ́n kọ́ máa set boundaries ni. A wá sọ ọ̀pọ̀lọpọ̀ wọn di loner. A sọ ọ̀pọ̀lọpọ̀ wọn dẹni tí ò rí lè sọ̀rọ̀ àwọn ènìyàn mọ́. Bẹ́ẹ̀ ni when that betrayal comes. Kọ́lọ́run jọ kó ṣàánú wa ni kó má jẹ́ ká tẹ́ ní síkà. Bọ́n kọ́kọ́ tí mo tún notice nínú fíìmù ẹ̀mí ìmọ̀ bóyá ẹ̀wò láti bẹ̀. Ẹ dúró mo fẹ́ béèrè question kan náà. Kí ló dé tó jẹ́ pé àwọn obìnrin lè ṣù? Kí ló dé tó jẹ́ pé àwọn obìnrin la máa ń find it difficult láti love ara wa? Obìnrin tẹ́ bá wọnú fíìmù yẹn it's just real life ni. A lot of àwọn tó betray látòrí ẹ̀gbọ́n ẹ̀ dórí àwọn ọmọ ẹ̀gbọ́n ẹ̀ tọ́pẹ́ àwọn oníbejì obìnrin ni wọ́n àwọn ọ̀rẹ́ obìnrin ni obìnrin kan nínú wọn tó dúró tì tó nọ́kọ̀ tó dá ìyàwó àbúrò ẹ̀ gan tó ń jẹ nínú owó ẹ̀ nígbà tó bìlì pé wà láyé ó betray ẹni kò lè bá tọ́mọ ẹ̀ o àwọn àtẹnu ọwọ́ èpò lọ́mọ aráyé ń bá ní ńlá ẹsẹ̀ gírèrè nílé àńjọ̀fẹ́ kú tán ilé dahoro. Àwọn tó wà pẹ̀lú wa tálámọ̀ tó lè dúró tì wá tálámọ̀ tó lè jà fún wa tálámọ̀ tó lè dúró tì wá ní ìgbà ìṣòro lójú ayé ẹ̀ gangan kò dìgbà tó bá kú o rí pé tó bá ń go through àwọn kankan lọ́wọ́ wà limited sáwọn èèyàn tó máa rí o rí pé tó bá ń jagun ayé lọ́wọ́ àwọn èèyàn kan máa ṣe bẹ́ẹ̀ ni pé àwọn busy wọn ò rí ẹni wọ́n máa fi ẹ́lẹ̀ ni torí pé àwọn náà fẹ́ dá lójú aráyé wọ́n wá surprise pé ẹni tó ò tiẹ̀ gbé sórí tó ò súnmọ́ bí ọ̀rẹ́
àwọn náà máa padà wá máa jà fún ẹ àbáwọn náà máa dúró tì ẹ jẹ́ ń já ẹ sí nǹkankan. Adániwáyé ló máa ń rán ènìyàn sí ènìyàn láti sọ èso oore tíyàn bá ṣe fẹ́ lómi. Bẹ́ẹ̀ ni kò ń ṣe gbogbo ènìyàn ló láǹfààní pé tóun bá ṣoore àwọn tóun ṣoore fún yẹn kàn san padà fóun. Kò dìgbà tó bá san oore padà pẹ̀lú owó o lè san oore padà pẹ̀lú loyalty àti dídúró tẹni yẹn. Mo ní loyalty wà bí loyalty ti fò lọ. People are becoming too selfish, self-centered and dangerous. I don't know why, maybe end time ń bọ̀ ni kò yé mi, but kò sí bóyá ilé bọ̀ tó. Àwọn kan ṣì wà tán yìí lọ́kàn tó dáa. Nǹkan tí mo ṣe pé obìnrin léṣù ni pé ṣàṣà lóbìnrin tó máa rí tó bá obìnrin ẹgbẹ́ ẹ̀ṣì ọ̀rẹ́ tó máa lóun love ẹ̀ lójú ayé. Ṣàṣà ni mo sọ o, kò ń ṣe gbogbo wa o, kò ń ṣe gbogbo wa torí mi ò sí lára yín. Tó jẹ́ pé afẹ́nifẹ́re ni bó ṣe ń tẹ̀lé ẹ báyìí lọ́ fẹ́ oore fún ẹ. Owó ìlara kò jẹ́ kọ́kọ́ máa ètè ibi tí obìnrin worst dé. Wọn ò bẹ́ ṣọ̀rẹ́ o, wọ́n lè máa wẹ̀ from far báyìí torí pé o ní nǹkan táwọn ò ní, they want you down. Torí o ní nǹkan to process táwọn ò ní, they rather go and gang up with people that don't like you. Wọ́n máa watch ẹ tó o bá ti níjà pẹ̀lú èèyàn kan àbí tó o bá ti níjù pẹ̀lú èèyàn kan, wọ́n máa lọ gang up pẹ̀lú ẹni yẹn tó jẹ́ ọ̀tá ẹ láti come for you. Why? Tẹ́yìn obìnrin ṣe létekete yìí lọ́wọ́ jẹ́ ń já ẹ tán tó bá ní lọ́wọ́ jẹ́ lọ jùlẹ̀. Sórí wo ohun burúkú àwọn máa ń yọ ìkà ṣe tíyàn bá fi gbóhùn lè ṣèkà. Ibi tó ti ń ṣèkà tó ti ń ṣe kéètò ọmọlàkejì ẹ ó rí káyé ìwọ náà balance. Ayé àṣẹ bí òun balance torí ò ní time fún ayé ẹ tẹni ẹlẹ́ni ló ń gbọ́. Ohun burúkú máa ń yọ kà ṣe Ọlọ́run àfẹ́lọ́run bá sí lórí ìtẹ́ nìkan ló kù torí pé òun gbàlà kọ̀ọ̀kan kọjá ó wà bitter does not make everybody, you cannot make everybody bitter. Betrayal dey pain o, betrayal dey pain. Kádà ni wáyé má jẹ́ àtẹ́nítì ká bó tó bá sábà wò nínú ẹbí ẹ àwọn ń kú ẹ òun yẹn náà wicked, àwọn kúrin náà máa ń wicked o, kò sínú ẹbí tí ò sí o. Bó tó bá bí mí bóyá tá a bá wò from the aspect of bóyá yọ ọkọ ẹ̀gbọ́n ọkọ àbúrò ọkọ àwọn èyí tó bá jọkùnrin nínú wọn ó rí pé wọn kì í rí less wàhálà. Bó tó bá pàdé ẹ̀gbọ́n ọkọ àbábúrò ọkọ tó jẹ́ pé àbọ̀ rẹ̀ tó jẹ́ pé ọkùnrin tó wá lọ jọ̀yà ẹ̀ ẹ pẹ̀lẹ́ má bínú wàá rí fìtìnà tí wàá fi ẹ lákàlàkà. Ọ̀rọ̀ yẹn náà ti ń bá nǹkan mí ìdè nínú ìrọ̀ tèmi náà sọ behind the scene láwo ló ń wú gbogbo ọ̀rọ̀ yìí jáde báyìí. Ọ̀rọ̀ gbogbo náà dá lórí betrayal ni. When people actually dying, eat with you, tell you, confess to you that they love you, but they won't be there for you. Ọlọ́run nìkan ló máa ń wà pẹ̀lú yàn. Kan imagine tó jẹ́ pé gẹ̀ yẹn kú lóòótọ́. Kẹ́ wá máa mọ̀ kọ́ táwọn òkú ọ̀run máa go through o. Torí àwọn ètò ẹ̀dẹ̀ bí mo ṣe jẹ́ Christian tó mo nǹkan kan ni mo yẹ like Muslim. Sàrà tó máa ṣe fókù yẹn. Òkú rẹ́yìn o. Ọ̀pọ̀lọpọ̀ òkú báyìí ló ń ké gáì. Tó máa sunkún báyìí pẹ́yìn tó ń fi ilẹ̀ báwo ló ṣe wá rí báyìí. Tó bá yẹ pọ̀pọ̀lọpọ̀ òkú lè jí padà ní ọ̀pọ̀lọpọ̀ yín náà máa ti fọ́ gbóngbó mọ́ lórí torí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọ̀nkú ẹ̀yin àǹtí yẹn lẹ̀ ṣẹ̀yìn tó dáa olórí burúkú wà ní nígbà tó lógún wà láyé tó ń ṣiṣẹ́ ń bolẹ̀ wà àyìmọye ọmọ ológun tó ti sọ dànù tó ti padànù nítorí ogún. Kẹ̀bá àwọn kan tó máa ṣẹlẹ̀ lọ́rùn tó bá yẹ pé àwọn òkú yẹn máa ní chance láti bọ́ náà sọ̀rọ̀ pé Olúwa bá mi jọ gbóngbó mẹ́ni tó fẹ́ jẹ property mi ó yá bá mi lọ́ọ̀kì fóònù down. Ọlọ́run jọ má jẹ́ ká dà àwọn ọmọ wa sílẹ̀ lójijì. Gbogbo ẹni bá ro kúrò wà tọmọtọmọ kọ́ máa nìṣó lọ́rùn tó bá ti wo lọ wo ó gbé fún o Ọlọ́run Fúnkẹ́ Akíndélé my number one wàláì behind the scene kan tún gbé kúrò lórí Netflix kọ́ gbé lọ sí Sambisa forest máa débẹ̀ wò ibi táwọn àgbà tiẹ̀ dé nìyẹn kò tí yẹ lọ wò and I hope you enjoy it.